ṣebí tá ò pé o èmi á ṣe nítorí oníkọ́ ọ̀la ni a sọ. má ṣe ohun tó fi ṣẹ́kù láyé ń bí má gbàgbé ọ̀la. má ṣe ohun tó fi ṣẹ́kù láyé ń bí má gbàgbé ọ̀la. èyí ó bá forí ṣe yá dìtàn gbọ́dọ̀ lára ọba ẹlẹ́sàn àṣẹ̀sán ká má gbàgbé ká ṣe dáadáa. má ṣe ohun tó fi ṣẹ́kù láyé ń bí má gbàgbé ọ̀la. èyí á bá forí ṣe yá dìtàn gbọ́dọ̀ lára ọba ẹlẹ́sàn àṣẹ̀sán ká má gbàgbé ká ṣe dáadáa. má ṣe ohun tó fi ṣẹ́kù àkọ́jí mo gbọ́dọ̀ ṣe àdé. má ṣe ohun tó fi ṣẹ́kù láyé ń bí má gbàgbé ọ̀la. èyí abáfoni ṣe ní àdìtàn gbọ́dọ̀ làwa mo gbójú bà mí fẹ́ni tí ò bímọ ṣùgbọ́n tó bá sàn ó lẹ́ni dúpẹ́ bí tí a tún gbòmíràn. bẹ́ẹ̀ nǹkan ṣe ohun tó dára àgbẹ̀san mẹ́wàá. ẹni ṣe nǹkan tí ò dá àgbẹ̀san ẹyọ kan. ìmọ̀ ìjẹ́ ni pé òun àbáṣe láògbà bá ṣe ń gbẹ̀san láyé láòtún gbẹ̀san lọ́run. ẹ̀rọ aláṣọ yóò ẹ̀rọ alápẹ̀lẹ̀ àkànjí Mr. HBT akọrin òye mò ń wá mo ti wá ká ṣe dáadáa nítorí ọ̀la. má ṣe ohun tó fi ṣẹ́kù láyé ń bí má gbàgbé ọ̀la. èyí aláwọ̀ ní ṣe ní àdìtàn ó dára wa ọba ẹlẹ́sàn àṣẹ̀sán ká má gbàgbé ká ṣe dáadáa. èèyàn méjì ló lọ pẹ́ lọ́dọ̀ mi bí bá ti ń tọ́ lọ́rùn tán má káwọn ní sábàbí mi àgbo ní sábàbí ẹ̀dá lòdì tó bí mi. ọmọ ò lè sẹ̀sán wọn tán àfikún lọ́hún sẹ̀sán. mi ò jẹ́ gbàgbé àwọn akúnilọ́wọ́ nísẹ̀mí mi tó ń ṣàdúrà kí n wà kí ṣàṣe lẹ́nu fún mi. ó kéré ó tóbi ẹṣin mo dúpẹ́ mi ò jẹ́ gbàgbé yín torí bá ara ẹni tó mọ́ni lójú ká dúpẹ́ fún ọ̀pọ̀ ní owó bíi táwa débi tọ́ṣánú. bí mo ṣe ń gbádùn wọn ṣe ló ń gbádùn mi gbogbo ìgbàlálá kànjì máa ń ṣeré fún yín torí lọ síwájú mi ní ìdùnnú yín kẹ́yìn máa fọlá pìtàn ní ìdùnnú mi. má ṣe ohun tó fi ṣẹ́kù láyé ń bí má gbàgbé ọ̀la. bóyá báwo ní í ṣe ní àdìtàn ó dọ̀la wa ọba ẹlẹ́sàn àṣẹ̀sán ká má gbàgbé ká ṣe dáadáa. kéré-kéré máa kéde ẹnìkan ẹ bá mi ká lọ sọ́dọ̀ ẹnìkan kí n fọn rere ìwà ẹnìkan bó ṣe lọ́lá tó kì máa rí kóhun jẹ́ nǹkan nígbàkúgbà ló mọ́ lọ́rùn lọ́kàn kì í ṣeré ọjọ́ èyí nìkan kò sẹ́ni méjì tí mo forí tó kọjá ẹnìkan ajísí àká ọ̀túnba pópó ọ̀la làkàndá ẹ̀dá kan yẹpẹrẹ gbogbo àṣọ yẹpẹrẹ gbogbo àṣọ ọ̀túnba lálàánú nìkan àti tí wọn ọmọ rẹ tó tún ọmọ ọlọ́mọ kọ́ra òkú ṣẹ̀sán àbálájọ tó fi bá wọn fọlá pìtàn ó ti ń rí iná ó ti ń lò kó má ṣe dìtàn ó ti ń gbàyè ó ti ń gbẹ̀yẹ kó má bẹnu àná aládìyẹ kò gbogbo tọ́ aládìyẹ kò gbogbo tọ́ irú rẹ̀ ṣọ̀wọ́n ká máa parọ́ báwọn lọ alábàdàbí rẹ̀ àyà dùn bọ́tọ̀ kùlù bàdàbí rẹ̀ àyà máa yọ ayé rẹ̀ tó ti ń gùn kò ní di kíkan akúni lọ́wọ́ títí ayé ni kò máa yọ. ayé òní wọn ọ̀túnba nísẹ̀mí rẹ̀ ìlọsíwájú ló máa ń fẹ́ fọ́mọ́lá kejì ẹ̀ kọ́lá máa rí wájú bó ṣe ń lé lọ́dún ó ti yá. ayé òní wọn ọ̀túnba nísẹ̀mí rẹ̀ ìlọsíwájú ló máa ń fẹ́ fọ́mọ́lá kejì ẹ̀ kọ́lá máa rí wájú bó ṣe ń lé lọ́dún. April 17 nábọ̀ nínú rẹ̀ lágbólé rẹ̀ ajísíyáká ọ̀túnba
aláàbí omi ọmọ Muslimatu Àdùkẹ́ kan jẹun mọ̀ pẹ́ oní tí ń yẹ kó má tẹ̀lé ẹ̀tẹ́ táyà fi parẹ́ gbogbo ohun tó ti fìdùnnú kójọ èyí tí ń ní àti èyí tí ò ní kó má ṣe parẹ́. Behind a successful man there must be a woman. Olówó orí ajá tó ń bá Àpèkẹ́ ayáre Àpèkẹ́ adé. Aládìyó abiyamọ bàbá tó wárí sí Muhammad El-Fawaz Abdulmajidi Isiaka olórúkọ níṣẹ́ ló ń ṣiṣẹ́ ọmọ kò kájọ ìdùnnú. Aládìyó ìwọ nìkan tán Àpèkẹ́ adé. Abdulmajid dọ́gbẹ́ Abdulmajidi Mọ́bọ́lájí Àtàndá ọmọ Àdìyó fíọ́tọ́fẹ́bì lọ́mọ ẹni rẹ̀ wáyé kó dàgbà gbódògbó òdòrò kan ojú wáyé òsì nìkan jùlọ kó sún tọ́mọ ń ṣe nílé ayé kó má ṣọwọ́ ẹgbẹ́ láyé àrídùnnú ni ẹ̀ kó má darí kó ṣe ohun tọ́mọ ń ṣe àtàwọn tó kù ẹ̀. Happy birthday Ọ̀túnba Pópó Aláò happy belated birthday Mọ́bọ́lájí Àtàndá ọmọ Àdìó Kẹ́mi Àfẹ́lá kẹ́máwọ̀ ní bàbá àtọmọ ayé òní wáyà Ọ̀túnba nísẹ̀mí rẹ̀ ìlọsíwájú ló máa ń fẹ́ fọmọlá kejì ẹ̀ Kọ́lá máa rí wájú bó ṣe lé lọ́dún. Àdìó ọmọ táyé gbàjú ọmọ epo kúdù gbàdá ọmọ sèrèsèrè níbàrà ẹ̀sà nínú bọ́ọ̀lù ògùn kò níyà máa jẹ lára ìrẹsẹ̀ dúdú lẹ́gbọ̀n pupa làbúrò ọmọ olóyèká àjẹlé ilé ilẹ̀ gbẹ́jọba lọ́gbà ọmọ olóbìnrin kan ọwọ́ ti rí wọ́wọ́ ọmọ olóbìnrin kan ẹ̀gbá ọ̀nà èyí tó jẹ́ tẹni àwọ̀ ṣèrò ẹ̀yìn èyí tí kì í ṣe tẹni àwọ̀ fọ́mọ ẹranko igbó Ìjẹ̀ṣà ọmọ ẹlẹ́ni àtẹ́kà ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ́ Ìjẹ̀ṣà ọmọ apànàgà nítorí àbínú ẹ̀yìn ọmọ ẹlẹ́gbẹ̀ òpẹ́ ẹgbẹ̀rún oṣù Ọ̀túnba ìlọmọbìnrin kò lọ́nà tó bú sẹ́kún ó níbẹ̀ ìjókòó ẹ̀yìn àsìjálẹ̀ ẹni òjèrè ọmọ Ìjẹ̀ṣà orídì ìṣáná Ọ̀túnba ilé lẹ́rú ọmọ wa ti mú náà roko HRL members of victory. Alakaji Mr. Equity fans, we wish you long life with prosperity. You shall live beyond centenary. Ọ̀túnba Isiaka gbogbo ọ̀la nínú ọ̀la ńlá. Ayọ̀ ní wáyà Ọ̀túnba nísẹ̀mí rẹ̀. Ìlọsíwájú ló máa ń fẹ́ fọmọlá kejì ẹ̀. Kọ́lá máa rí wájú bó ṣe ń lọ́dún. Ọ̀túnba ọdún ìlọ́gbà yìí ná. Kọ́lá máa rí wájú bó ṣe ń lọ́dún. Kọ́lá máa rí wájú bó ṣe ń lọ́dún.